emir tìlú ìlọrin kẹ́dùn pẹ̀lú àwọn tó fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná. Bákan náà ló tún rọ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá láti ṣe ìwádìí lórí ikú tó pa Abdulquadri sí àhámọ́ ọlọ́pàá. Emir tìlú ìlọrin ti tún ṣe alága fún ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Kwara, Alhaji Dr. Ibrahim Sulu Gambari, ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn olùgbé ìlú ìlọrin àti ìpínlẹ̀ Kwara lápapọ̀ láti wà ní ojúlalákàn-fi sọ́rí kí wọ́n sì dáàbò bo ẹ̀mí àti dúkìá ní agbègbè kóówá wọn. Emir tó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Malam Abdulazeez Arówóná fi síta lọ́jọ́ Àìkú Sunday, eléyìí tó tẹ iléeṣẹ́ atótó-arére online TV lọ́wọ́, ni Emir ti fi ìbànújẹ́ ọkàn hàn lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó wáyé nílùú Ìlọrin léyìí tó ba ọ̀pọ̀ dúkìá tó lé ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà jẹ́, tí Emir ní ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ púpọ̀ ní kí ọ̀pọ̀ dúkìá máa ṣòfò dànù nírú àkókò tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí le koko tá a wà yìí, tó wá kẹ́dùn pẹ̀lú àwọn tó fara kááṣá ìṣẹ̀lẹ̀ ọ̀hún, tó sì tún gbà ládùúrà pé kí Ọlọ́run ọba Allah dúró tì wọ́n nínú àkókò tí wọ́n wà yìí. Bákan náà ni Emir tún fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ikú tó pa arákùnrin Túnjí Abdulquadri sí àhámọ́ ọlọ́pàá, tó ní ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ púpọ̀ kí màjèṣín pàdánù ẹ̀mí rẹ̀ sírú ipò bẹ́ẹ̀, tí ó ti wá kẹ́dùn pẹ̀lú àwọn tó jẹ́ ẹbí, ará àti ọ̀rẹ́ olóògbé, tó sì rọ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun láti taná wádìí ohun tó ṣokùnfà ikú olóògbé náà sí àhámọ́ ọlọ́pàá. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó-arére online TV